ibi ẹlòmíì ti rẹ́rìn sí yàrá yìí káwá gbé tó ní bíi ọ̀gẹ̀ inna lillahi tèmi kọ́ ọ̀kan ni bàbá wa Muyideen Bello Ajani ó ti wọlé ilé ọlọ́run báyìí. àwọn ni wọ́n máa ń ṣe sí ìdílé pé sẹ́mi àti pẹ́sẹ́ wọn fẹ́ràn على الإخوان علمي وتربيتي bàbá gbogbo wa yányá bàbá wa lọ́sẹ̀ wọ́n ti dé. وفي انتسابي إلى العلامة أدبي bàbá wa lọ́sẹ̀ ọlọ́run rẹ̀ mi kẹ́kẹ́ sọ yìí. وفي انتسابي إلى العلامة الأدبي bàbá wa Khalifa oníwàásí àgbáyé bàbá wa Yara national missioner professor wọ́n ní kẹ́ ìdílé ńlẹ̀ẹ́lẹ̀ bàbá wa Yara ń pè yẹn yàrá kan ẹgbẹ́ tiwọn wọ́n tó ìdìbò nì bẹ́ẹ̀ ni ó tó gbé ẹnu. alhamdulillah. bàbá wa Khalifa ibi wọn ẹ̀ka fẹ́ jókòó ẹ jókòó wọ́n ní bàbá wa Khalifa wọn wà sí àgbáyé ní àwọn gbọ́n tí national mission náà wí. انظر إليه تجد من كل جانب دين المهيمن رب العجم والعرب. à ń bẹ ní iwájú bàbá wa Alhaji àgbà ń rọlẹ́. فالحمد لله فالحمد لله في علمي وتربيتي وفي انتسابي إلى العلامة الأدبي وفي انتسابي إلى العلامة الأدبي. à ń bẹ wájú bàbá wa Alhaji àgbà bá a ti máa wà níwájú wọn tá a sì máa wà níwájú wọn lọ bẹ́ẹ̀. آمين. president wa ní kí bàbá wa Alhaji àgbà wọn. bàbá wa national missioner professor أدام الله حياته. a kú eríire tìrọ̀lẹ́ yìí. الحمد لله. gbogbo olólùfẹ́ bàbá wa Alhaji àgbà àwọn obìnrin nìkan ló fẹ́ràn bàbá wa Alhaji àgbà. a kíra wa pé a kú oríire ìrọ̀lẹ́ yìí. الحمد لله. ẹni ọmọ nǹkan fi pamọ́ kọ́ máa rántí ẹni ọmọ wa ẹni ó sì máa wá kọ́ máa rántí ẹni ọmọ jùnù ẹni tó máa jùnù kọ́ máa wá rántí ẹni ọmọ nǹkan he. فالحمد
فالحمد لله في علمي وتربيتي àwọn èèyàn ń kí bàbá wa lẹ́yìn. وفي انتسابي إلى العلامة الأدبي Jibrila wọ́n fi fọ́tò lè ní انتسابي إلى العلامة الأدبي lápò Jibrila inú rẹ̀ ọmọ dùn fi fọ́tò lẹ̀ náà gbogbo alábàá bàbá wa lájẹ́ ọlọ́run ló tẹ̀ mọ́ ẹ fọ́tò ta nílé ọlọ́run sáà máa jẹ́ wọ́n tì máa da fọ́tò yìí sórí Facebook nísì. آمين ẹ dákun ẹ sáà mí jẹ̀ mọ́ o. آمين gbogbo ẹni ó ní fọ́tò yẹn lọ́wọ́ nísì wọn ò ní máa dà sórí Facebook nísì kẹ́ẹ̀kan rẹ kẹtẹ lórí TikTok kẹ́ẹ̀kan bámú lórí Facebook ẹjọ́ ìwà rẹ̀ ọ̀dákẹ́. ibi ẹlòmíì ti rẹ́rìn sí yẹn báyìí yọ àgbẹ̀ sórí Facebook inna lillahi tèmi kọ́. والحمد لله في علمي وتربيتي ibi ẹlòmíì ti dì máyà yọ àgbẹ̀ sórí Facebook ń gbà yọ pé kò ọlọ́run bá wa kẹ́ wọn. ebe ní fọ́tò nídìí ń jẹ́ ẹ̀dá sórí Facebook. inú gbogbo wà sí ọ̀kan ní bàbá wa Muyideen Bello Ajani رحمه الله ó ti wọlé ilé ọlọ́run báyìí لا إله إلا الله ó ti wọlé báyìí akálà asárì táwọn ni wọ́n gbé sàárè wọn tán ó ṣe wá sílẹ̀ ọ̀tún ó ṣe wá sílẹ̀ òsì bàbá náà lẹ́yìn pé kó bá gọ́ọ̀mẹ̀ntì fà á kó sọ̀rọ̀ sí gọ́ọ̀mẹ̀ntì torí àwọn tálíkà ọ̀sáfà àti bàbá Muyideen Bello Ajani burú láyé ẹ mú kásẹ̀tì tó ti gbó àfa kan wá ẹ lérí àmọ́ yóò jìjà àti àwọn tálíkà yóò fèsì àwọn ìjọba ó lè máa pé ẹni òfò ni yín ẹni òfò ni yín àwọn ìjọba ní báyìí. فالحمد لله في علمي وتربيتي yóò dájú kọjọba nítorí àwọn tálíkà kò síbi tí Muyideen ti kú yàn rí bàbá dáadáa ni ọlọ́run wọn la gbogbo jàmáà tó pèsè wọn la bàbá wa lájẹ àgbà tí gbogbo wọn bẹ wájú wọn yìí ọlọ́run ọkẹ آمين ọlọ́run ọgẹ آمين ó sì fẹ́ràn àwọn alájẹ àgbà لا إله ó إلا الله fẹ́ràn àwọn alájẹ àgbà ọlọ́run wọlé àfẹ bàbá wa alájẹ àgbà tí ń bẹ lọ́kàn bàbá Muyideen Bello Ajani ọlọ́run ọtẹ sáfẹ́fẹ́ rí آمين èyí ń dúró bẹ́ẹ̀ نعم ànáwa tún ni bàbá wọlé alómọ́tà wọn ní ànáwa ní pẹ̀lú tọ́ ọlọ́run bá wa kẹ́ آمين àwọn afa àwọn ni wọ́n ń gbèsè lẹ́yọ kọ̀ọ̀kan ni bàbá wa alájẹ àgbà ẹ̀ ní tí ì lọ آمين àlékún àlàáfíà rẹ gbogbo gbà ọlọ́run ọmọ bá fi tó gbogbo ní kìrìkì ara yín آمين àlékún àlàáfíà àti iṣan ara yín bàbá wa alájẹ àgbà yóò mọ lékún آمين àlékún àlàáfíà àtẹ̀jẹ̀ ara yín bàbá wa. ìyá kọ́ wọ́n yìí sí náyà dókítà Rafiu sí tó ọmọ yẹn náà àmọ́ wọn kọ́ yẹn kí ó yóò sùn yẹn. bàbá dókítà Rafiu sí tù bẹ́ẹ̀ bá ti kú ọ̀rọ̀ bàbá aláṣẹ wá kí bàbá alájí àgbà kẹ́ ẹ má kí rẹ́gísítà kálùbáríkà ò tún di dọ́bù. ìlànà bá wa sọ̀rọ̀ ní ìlànà sáré tàbá gbà wọn lálejò tá a bá ní gbogbo àwọn alájí ọ̀làdùnsùn tòsí bàbá wa ní ọmọ ajá Ibrahim nǹkan sítù dókítà tí wọ́n béèrè lọ dókítà Ibrahim sítù nǹkan abalọ̀ gbé àfáǹpá yà ká wá gidigidi wọ́n máa bọ́ pẹ̀lú lárúbáwá gbogbo àtàmíyà àti gbogbo ẹ̀ ní bàbá mi kọ́ ẹ kí àwọn alájí àgbà alibarika yẹn tó di dọ́ọ̀bù nù lónìí alibarika ọ̀nà mẹ́ta bàbá àkọ́kọ́ bàbá tònínú kótó wa kàn wá sí àgbáyé àfáàyè kótó wa kàn wọn tẹ̀ta lọ́rẹ̀ táwọn tẹ̀yìn náà wù bẹ̀ mọ́ Jìbìrìlà èmi rẹ̀ ọjà ẹ̀yin ń fọ́tò alọ́mọdé àsúra wa wọ́n fẹ́ kí bàbá wọn ṣètò tán tọ́ra àyàkà yìí náà lọ́dà pé ngó kété wọn àpè àbúrásí tá a máa ṣe tá a fẹ́ ṣe kí bàbá tó wá ṣàdúrà fún wa. gbogbo ẹgbẹ́ wà yìí lónìí pátápátá níta ẹ bá ń fi ọlọ́wọ́ ṣe fún yín. Amina. wọ́n ní kí dókítà ọmọ wọlé akramakallah dókítà Abdulrafi Asheikh.
أفاضل أكرمكم الله أكرمكم الله المرشد العام لجماعة عدوية الكمالية أهلا وسهلا أنت كافة ميوجوكو دكتور رفيق شيتو bàbá wa àfa wa àgbà àwọn ọmọ wọn ò ní jẹyàn ọ̀rọ̀ wọn ìmọ̀ bóyá wọ́n ti kí bàbá wa lájẹ́ àgbà kí wọ́n máa bọ̀ bàbá wa sílì mọ́mọ́ alápá àwọn ọ̀dà ń gbọ́ wọ́n wà bàbá ní mọ́mọ́ alápá ẹ̀rọ pẹ̀lú ẹ̀ wá kí bàbá wa lájẹ́ àgbà àlùbáríkà bàbá wa lájẹ́ àgbà kan nù lálápá ọ̀sá àfa náà ní gbogbo alápá ọgbọ̀dọ̀ fi tí wọ́n sí gbogbo àṣà ọ̀yá ayé ọmọ ìyá mi àdàbíyà náà ni ẹ̀yin àdàbíyà ibi ẹ bá dé ẹ bọ́ fúnyàn ẹ sáà bá ti yín lọ fún ẹ bá lè gọ̀ ẹlẹ́gọ̀ ẹlágọ̀ rìn náà lè fi mú wájú. kọ́lá bẹ́ẹ̀ bá sọ̀tàn yín lódì ẹ̀fọ́ ẹ máa wò ó wọ́n sọ tiẹ̀ náà lódì kò sọ́gbọ́n èpè kọ́ à ń rìpọ́ọ̀tù ni. bàbá alájà gbàdùn ni wọ́n jókòó yìí wọ́n ní ẹ má bú àfa aláàfà kankan àwọn jókòó bí wọ́n bá parọ́ apá lẹ́yìn wọn wọ́n ní ẹ má bú àfa kankan kọ́dà bẹ́sẹ̀ ń dùn ẹ má fẹsẹ̀ kú gbogbo ẹ sáfi wọn lẹ̀ ẹ má sọ̀n kankan yìí náà ni bàbá àti jẹta ẹ má sọ̀n kankan bàbá àtòní yìí náà ẹ má sọ̀n kankan tọ́ kálukú bá dákẹ́ dídákẹ́ wọn àlùbáríkà ni wọ́n mú wa gbogbo ẹ ọmọkéwò àdàbíyà ọmọkéwò àlàjì àgbà ọ̀dọ̀ wọ̀nyí ẹ má fèsì fẹ́ nìkan ẹ bá gbọ́n tó dùn yìí ẹ sọ fọlọ́mù lẹ́yìn ohun tí mo nù. bàbá àlàjì àgbà àyà kan nínú Al-Qur'ani tá a gbọ́ lẹ́nu yìí ní tafsiri ní àyè sáà ti sàwùrù. أعوذ بالله من الشيطان الرجيم ẹ lọ bẹ o. أعوذ بالله من الشيطان الرجيم owó ìyàwó ẹ̀dá bẹ̀ bá a parí ẹ̀. بسم الله الرحمن الرحيم وآتاكم من كل ما سألتموه. وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان إن الإنسان لظلوم كفار ألا لا يا من نبي آدم. وآتاكم من كل ما سألتموه báwo tọ rọ̀bì sí tó bá tọwọ́ wọ ayé yìí nínú oṣù kan wọ̀n ní tí kò bẹ̀. وآتاكم من كل ما سألتموه. wá gbogbo tẹ ìbéèrè náà fún yín. yóò máa rí báyìí àyè yóò máa kú báyìí yóò máa sùn ẹ̀yìn báyìí nípa tọ́lọ́hún alẹ́jẹ̀dá ti parí ìwájú ọlọ́run. وآتاكم من كل ما سألتموه àní gbogbo tẹ ẹ bá tọrọ gbogbo ẹ là ń fún yín kọ́dà omi ń bẹ tọrọ ẹ̀ á sì ń fún yín bẹ́ẹ̀ bá sùn ọlọ́lọ́mọ yẹ ẹ̀dá mi ti ń kọjá lára yín n bá fẹ́ kó ṣe yín sùn táwọn ó ṣe yín bẹ́ẹ̀ tí ìlọ́tẹ̀ ẹ̀ rìn bọ̀ ẹ̀ ń pàdé àwọn ẹ̀dá mi èmi ọlọ́run ò sì yí ẹ̀dá dáàdì sí i kódà wàyà ìlùkùn máa là ta'lamuna ìyí ẹ̀dá dáadé bíi pé wọ́n dáwọn kan tẹ̀ túmọ̀ wọn ẹ̀ sì jọ ń jẹ́ta níwájú èmi ọlọ́run. وآتاكم من كل ما سألتموه wọ́n bá gbé kí àfáwa bàbá wa Muhyiddin Usman Kuranga ọ̀rẹ́ àfa ọ̀rẹ́ bàbá wa Shehu Bulala jama ẹni Bulala ọ̀rẹ́ wọn wọ́n máa wá àfa lọ́lé. وآتاكم من كل ما سألتموه ìjọ tí àfa kú bàbá wa Shehu Bulala radiyallahu ta'ala anhu inú tá àfa kọ kalẹ̀ àwọn tí ó wẹ̀ mí àfa wa Muhyiddin wọ́n kọ́ pẹ̀lú àwọn tí ó wẹ̀ mí Muhyiddin Usman Kuranga wàlí yẹ ọlọ́run. وآتاكم من كل
akí àfàwọ̀ dáadáa ogúnjẹ ní inú rẹ̀ ọmọ dùn dáadáa àwọn ọmọ àwọn sàábí aláàjì àgbàánu ogun tó ń bá ń fẹ́ lọ́wọ́ máa ṣe fún ọ. Àmín. aláàbí wa á jẹ́ gómìnà kúlì máa sa àtúwò gbogbo tẹ́ ẹ̀ tọrọ là ń fún yín àmọ́ bá a ti wá ń fún yín tó nì náà. وإن تعدوا نعمة الله لا تحصوها. àdàbí àlọ́wọ̀ yìí àwọn làá máa fa kùránù dáadáa bọ́lọ̀ ti fẹ́ wá wí ìwù kí ni àwọn ọ̀bọ wí. وإن تعدوا نعمة الله لا تحصوها. bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ máa kàrẹ̀ rẹ̀ mi ọlọ́run lára yín láti sùn hà it's uncountable. ẹ lè kà á tán kò sí ká láti sùn hà ṣètò ojú la fẹ́ kà ní bẹ́ẹ̀ tí wò mí bẹ́ẹ̀ bá náwó lẹ́gbẹ̀ẹ́ yín báyìí ẹ sì rí ẹ mọ̀ pé yẹn náwó òun sì kọ́ lẹ̀ ń wò ara dẹ̀ra ọlọ́run. وإن تعدوا نعمة الله لا تحصوها. ẹ lè kà á tán ẹ lè kẹ̀dàrí mi ọlọ́run tán inú rẹ̀ rọ ọlọ́run tó ṣe ń pàbọ̀ àlàjì àpẹẹrẹ jókòó sí. الحمد لله. ẹ wọ ọrọ̀ ayé yìí lọrin ọwọ́n bá a ti jókòó yìí ọwọ́n ìjẹra ọlọ́run ni. وإن تعدوا نعمة الله لا تحصوها. kò sí ká وإن تعدوا نعمة الله لا تحصوها. bàbá àlàjì àgbà tó ní ẹ lò bẹ́ẹ̀ ti ṣe fẹ́ آمين. inú bẹ́ẹ̀ ti ṣe fẹ́ náà la pétì yìí bá ti mọ pétì yìí náà آمين. àní máa dáná wá fún yín lọ́sibítù lágbára ọlọ́run. آمين. wọn ò ní máa pé yín bàbá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun lọ́mọ àtọ́jú kátó wàá lọ kí yín lóko kan ọlọ́run ò ní fi torí síbẹ̀ fún yín. وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها. إن الإنسان إن الإنسان لظلوم كفار. arúgbó fún ọlọ́run. الحمد لله. a bẹ̀rẹ̀ ètò náà báyìí a kí gbogbo àwọn àlejò wa tí wọ́n ń dé ọ̀sẹ́ nìkan tá a fojú kéré mufti ìjẹ̀bú bọ́yì mufti ìjẹ̀bú lọ kí bàbá mufti gbogbo ìjẹ̀bú nù mo ti sọ ní orí èmi náà jẹ mufti ọ̀dẹ̀dẹ̀ mi. bí mufti bá ti kí àwọn àbáwá rẹ̀ bí àgbà tán ètò bẹ̀rẹ̀ ni. a fi ọmọ àkájáde nísìnyí ètò ti bẹ̀rẹ̀ yóò ka kọ̀sídà níṣẹ́jú kan péré olóòkọ bàbá wa oníwàásí àgbáyé ni àmọ́ kó lè mọ̀ pé òun là ń pè Abdulrahim Kamaja bàbá ńlọmà. ẹni tí mo lè fara mọ́tò lè jòkó láyé mi àbí kó nínú pàkókò. wọ́n á dúró báyìí táwọn alájàgbà máa rí ọlọ́kan báyìí àlùbáríkà ní wù ọ́ nù. سعادة الخليفة جميع الحاضرين والحاضرات أقول السلام عليكم ورحمة الله وبركاته. معية قلتها في شأن الرجال حول الواعظ العالمي فضيلة الشيخ عبد الرحيم أمين الله الأدبي المرشد العام الأسبق لجماعة أنصار الإسلام بمناسبة حفل الذكرى 75 لتأسيس المعهد الكمالي الأدبي. وعنوان القصيدة الرجال حول الشيخ. وأقول